òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jàre lọ òun tún ẹfẹ̀. ẹgbẹ́ yìí lóògùn wọn ní sí lágbára. wọ́n alágbára kọ́kọ́ ra irọ́ nínú àwọn àjọba ti sọ̀rọ̀ wá ẹni sùúrù kí n tó máa lọ síbi tí kí n tiẹ̀ tó lọ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bàbá Aláàfin Ọ̀yọ́ ẹni sùúrù ṣé báwa náà la àwa ní bẹ̀rù táwọn olóògùn ń lò àwa rèé àwa tá a jẹ́ bẹ̀rù táwọn olóògùn ń lò lélẹ́yìí. ẹ̀yin bẹ́ẹ̀ náà yòrò tó lò fi ń ké. àwa kan olóró tó ń dún. mo ń bẹ́ kẹjọ náà ẹ̀yin wo. àwọn èmi mo wà náà olóró tó ń dún. lọ́nà o. orò mo wà náà olóró tó ń dún fáwọn olóró. tó ń fi orò ẹ̀rọ tó ń fi orò. àná wa mo wà náà àwọn orò tó ń dún. tọ́wọ́dá sáyẹ́nì sí tún orò ni yes mo wà náà orò tó ń dún fún yín. àwa ń gbàtà wa kéré nísàlẹ̀ Èkó igi kúkú báyìí mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀yin tó tó pé mo sọ̀rọ̀ níbẹ̀ sọ ẹjọ́ ní ilẹ̀ Yorùbá challenge fẹ́yìn olóró challenge fún gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe challenge fún gbogbo ẹ̀yin olóògbò ni ẹ defend ẹ o ẹ bọ́ tàkẹ́ wá sọ̀rọ̀ o ṣẹ́rí bí báyìí ṣe ń tábìlì tọ́ pẹ̀lú wọn tí ẹ bá ti sọ̀rọ̀ mo máa padà wá ṣe interview again pẹ̀lú wọn máa tún ní kọ́ padà wá tún wá record mi again torí pé mo fẹ́ kẹ́ debunk nǹkan tí mo sọ yìí nínú gbogbo òṣàtẹ́ẹ̀lù nípa ẹ bá ní kọ́tọ̀ generator line kọ́tọ̀ line tẹ́ ń bọ ní ilẹ̀ tó máa ń dún ní gbogbo ilẹ̀ Yorùbá lẹ́yìn orò òṣà wo ló tún dún mo ń bí ẹ̀yin tẹ̀wá ibẹ̀ ẹ̀ ń pa àwọn ilé mọ̀ gbàá òṣà aláde ló ń dún òṣà sẹ́fì ọ̀sọ̀rọ̀ ń dún òṣà dọ́tà ìfúnni ń dún òṣà kìnnìkan orò ni. orò nìkan ló ń dùn. ọ̀rọ̀ náà ló máa ń dùn ọ̀rọ̀ náà ló ń dùn. eégún náà máa ń dùn. eégún òṣòro jàre ṣíìtì nìyẹn wọ́n ṣe lè gbìn ẹ̀wọ̀n kánífà nìyẹn náà wọ́n kàn lọ́rọ́ bíṣì mọ́ ni kò sí tó jẹ́ eégún léèwọ̀ kánífà ayé àtijọ́ kò sí tó jẹ́ ẹ̀fẹ́gún eégún rọ́bìṣì. eégún máa ń gbin. eégún kí ló gbin irọ́ ni fíìmù ní gbogbo yẹn. alẹ́ yìí gangan ni orò. mo yí ń bọ̀ bẹ́ẹ̀ mo ń bọ̀ ẹ kọjú mo bọ̀ àlọ́ mo ń béèrè pé kí ló ń dún lẹ́yìn orò nílẹ̀ Yorùbá. orò lámọ̀ tó ń dún. orò bẹ́ẹ̀ ni. ló máa dún hùhùhùhùhùn àwa là ń dún fẹ́. igi gúngùn pẹ̀lú okùn àti bí ọwọ́ ẹ̀ǹdì ẹ̀ ó lè jẹ́ bí irin pẹlẹbẹ àbí rúlà òun la máa ń fi tó máa dún wúwúwúwú láti fi kó payà sáwọn anybody lẹ́mìí. àwa lọ́rùn tó ń dún náà. wọ́n máa ti sọ pé obìnrin máa gbọ́dọ̀ fojú kọrò. ojú obìnrin máa fi wọn obìnrin nísìn ẹ wá wò ẹ̀yin obìnrin tẹ wá wò ó ẹ jẹ́ fún wọn ẹ jókòó máa fi wọn yín lórí fóònù mi ohun tó ń dún gangan máa fi wọn yẹn sí máa tún play ẹ̀ fún yín lórí íńtánẹ́ẹ̀tì ṣé ẹ tún play ẹ̀ fún yín ẹ máa play ẹ̀ fún yín mò ń bọ̀ kí ló jẹ́ pé orò kan dún wọn irọ́ ni náà ṣe báwa la ń dún àwọn ọmọ kékeré òun lélẹ̀ ṣebí tó ń dún rè òun rè ó ti wà lórí TikTok òun ti wà lórí TikTok òun rè òun rè nà kò sí tó ń jẹ́ pé orò kan. bẹ́ẹ̀ náà ṣe máa ń fi báyìí nìyẹn. báyìí má bá wọn fi rè lóhùn ká máa ń kópa àti gbogbo ilé mi náà orò tó ń dún lélẹ̀ àwa là ń dùn àwa là ń dùn ẹ̀yin obìnrin ẹ̀ wò orò rélẹ̀ orò láì. ṣé òun ló wá fa òwe tí Yorùbá pa pé èèyàn ló wà lẹ́yìn orò. ẹ tó sọ rẹ pé tó ń dún lélẹ̀ ìṣòro. ṣé pé ẹ̀yin tẹ wà nídìí ẹ orò gangan. àwa là ń fi fún àwọn olóró tó ń dún òṣàmì ìwọ ló tún dún lẹ̀ Yorùbá ẹ̀sọ́ ọjà káwọn olóró bọ́ta àwọn oníṣẹ̀ṣe bọ́ta pé ikọ̀ mi tún dún o táwọn ò mọ̀ tó yẹ fẹ́ lọ kírètì ẹ̀ pé kí ni kan tún wà tó máa dún tó kópa àti gbogbo ọ̀lẹ́mi orò nìkan ni àwa ni là ń fi àwa gbogbo olóró tá à ń bá wọn fi rò àwa là ń dún. àwa gbogbo là ń dún àwa là ń fi nǹkan ló jẹ ọwọ́ ìmí ìwà lè bọ́ta kó ní dákẹ́ mi ọmọ tó ń pè lóró ajá orò nìyẹn èrò rẹ̀ ń pa orò rẹ̀ sọ fún gbogbo ayé pé òun ló ń dún. ṣé o ṣùgbọ́n sọ pé tí bádàsì kó orò yẹn wọ́n ní táyà bá gbọ́dọ̀ bọ́ sí bí wọ́n ti ṣòro pé orí yẹn máa dìde ó máa wọ́n jẹ́. irọ́ ní ẹ̀rù máa ń bá ọ ní ẹ̀rù máa bo onítọ̀hún náà ní gbogbo àwọn olóró ẹni tó ló bá gbé ẹni tó olóró ẹ mọ̀ pé ìpayà ní náà. ṣéwù ṣé mo pé nísàlẹ̀ bí o ṣe ṣéwù sáyẹ́dì mo jẹ. ok mi ti ṣéwù. ẹ ní ìsàlẹ̀ Èkó ni ẹ̀yin ń gbé ibẹ̀ ní tóró ti yẹn àmọ́ bóyá. gbogbo òde àwọn ti sẹ́ẹ̀mù kò sọ̀rọ̀ tó yàtọ̀.
Bóyá ìbẹ̀jú lè yàtọ̀ sí kò sọ̀rọ̀ tó yàtọ̀ orò tó ń dún nìbàdàn ló ń dún lẹ́kọ̀ọ́ ló ń dún níjẹ̀bú-òde ló ń dún ní gbogbo òlu kò sọ̀rọ̀ mi fún tó ń dún náà rè. bọ̀ nínú ìgbàgbọ́ Yorùbá a nígbàgbọ́ pé irú tá bèrè adìfò lọ́wọ́ à ń bọ̀ bẹ́ẹ̀ kí ni bèrè tẹ́ bèrè tí ìgbẹ́jẹ́ lọ ṣe ní nílẹ̀ Yorùbá ìgbàgbọ́ Yorùbá ni pé lára òòṣà lára ìṣẹ̀ṣe àṣà wa náà ni àwọn olóró ṣé wọn ò lágbára ni àbí ṣé kò sí ògidì ń bẹ̀ ni. ṣe rí to be honest wọ́n ní àwọn agbọ́nagbára kò ṣe pé wọ́n lágbára lórí àwọn ẹni tí ó ya mọ̀gùnmọ́s tó ya dìdìrì fún wọn tí ò gbọ́ lọ́n gbọ́ torí pé èèyàn kan ní wà láyé tó ẹ bó wá lajú rẹ̀ kíláàbù tó wá la ojú lẹ̀ tí ẹ tó bá ponú jù ọ̀dẹ̀ lẹ́yìn tí ò ní sin lọ́wọ́ ẹni tí ò bá sin lọ́wọ́ náà máa ń lọ́ lágbára lé lórí òun ni mo kóòtù fún ilé ẹ̀kọ́ yẹn pé iná òwúlé ìsàlàwùsù lè tọ́ wọn lágbára lórí àwọn onígbàgbọ́ òdodo so agbára wọn yẹn límìtì lórí àwọn dìdìrín ẹgbẹ́ wọn àtẹ̀tóhun náà lọ ń bá wọn tó lọ ń gbọ́ ṣe àwúrí ọṣẹ ìtajà lọ́wọ́ wọn àwọn yẹn nìkan náà lágbára lé lórí ẹni tó gbọ́ lọ́n gbọ́ ìrọ̀ ní zero power náà ní lórí tọ̀hún lórí. ẹ bá yàrá sí orí ìbéèrè ti Sunday Igboho kí lẹ lọ ṣe ní ààfin Ọ̀yọ́ lé. ohun tí mo lọ ṣe lọ́dọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ òun ni pé mi ò plan pé mo fẹ́ lọ sọ́dọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ jẹ́jẹ́ mi mo dúró mi ni bàbá kí ó gba góòlù náà pè mí pé bàbá kí ó gba góòlù àwọn náà pè mí pé bàbá Aláàfin Ọ̀yọ́ ní pọ́blẹ́mù kan pẹ̀lú. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.